ìmáàmù tí ipò ẹ̀ tó ṣìkejì ní ìlú ìlọrin ní ìpínlẹ̀ kwara, ìyẹn ìmáàmù tí ipò ẹ̀ tó tẹ̀lé ìmáàmù àgbà ìlú kwara ìlú ìlọrin, ìyẹn ìmáàmù màlẹ sheikh abdullahi abdulhamid, ó mà ti tú àṣírí nípa ikú ìmáàmù àgbà ìlú ìlọrin olóògbé muhammad bashir soliu. Bẹ́ẹ̀ ni ìmáàmù àgbà ìlú ọ̀fà nítòsí ìlú ìlọrin náà, ìyẹn sheikh muhyiddin salman, òun náà ti tú àṣírí nípa ikú ìmáàmù àgbà ìlú ìlọrin náà. Ẹ rántí pé lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ monday ọ̀sẹ̀ tí ó kọjá yìí, èyí tí í ṣe ọjọ́ 19 nínú oṣù kẹrin ọdún tá a wà yìí, the 19th of January 2026, òun ni ariwo ńlá ló jáde láti ìlú ìlọrin ní ìpínlẹ̀ kwara nígbà tí irinwó tí àjànàkú tó sùn bí òkè pẹ̀lú bí ìmáàmù àgbà ìlú ìlọrin sheikh muhammad bashir soliu tó jáde láyé. Bẹ́ẹ̀ ni bàbá tó ti ń ṣe ìmáàmù àgbà ìlú ìlọrin bọ̀ láti nǹkan bí ọdún 43 years ni ó jáde láyé lẹ́yìn tí àìsàn tí ó ń ṣe tó rán lọ sí ọ̀run àrèmábọ̀. Ìlú àbújá ni ìmáàmù àgbà ìlú ìlọrin bashir soliu, ìlú àbújá la gbọ́ pé ló ti lọ gba ìtọ́jú tó sì jẹ́ pé bẹ́ẹ̀ òun náà ni ọlọ́jọ́ dé sí. ṣá o, níṣe ni awuyewuye kan máa bẹ̀rẹ̀ sí ní jáde pẹ̀lú bí àwọn kan bá ṣe ń fẹ̀sùn kan gómìnà abdulrahman abdulrazak ti ìpínlẹ̀ kwara pé òun ni kò tọ́jú ìmáàmù àgbà ìlú ìlọrin dáadáa tí ó ṣe okùnfà ikú ẹ̀, àti pé kíá ló ti gba alátakò ẹ̀yìn gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ kwara sẹ́nẹ́tọ̀ bukki saraki, ó ti gbà láàyè láti tọ́jú ìmáàmù ni. Wọ́n ní ó ṣeé ṣe kí ìmáàmù ẹni ọdún 75 years kó sì wà láyé di àsìkò yìí. ṣá o, pẹ̀lú báwọn èèyàn bá ṣe ń sọ̀rọ̀ sí gómìnà, níṣe ni ìmáàmù màlẹ tí ipò ẹ̀ tó ṣìkejì ìmáàmù àgbà tó kú ni ló mà tú àṣírí ńlá nínú ìwáàsí ìyẹn kútúbà tó ṣe ní ọjọ́ jímọ̀ ọ̀sẹ̀ tó kọjá fún gbogbo àwọn mùsùlùmí ìlú ìlọrin. Ló ti jẹ́ kó di mọ̀ wípé gómìnà ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ikú ìmáàmù àgbà ìlú ìlọrin. Ó ní gómìnà ló tọ́jú ìmáàmù àgbà, kódà ó ní àìsàn kan dáhùn náà gúnlẹ̀ àti ẹnìkan tó ń jẹ́ ọ̀jọ̀gbọ́n badmus. Ó ní nígbà tí àìsàn náà tó ní agbára, ó ní gómìnà ló gbé ìmáàmù àgbà lọ sí ìlú àbújá, bẹ́ẹ̀ ló gbóhùn lọ sí ilé ìwòsàn tó gbádùn ní ìlú èkó tó sì san gbogbo owó ìtọ́jú àwọn ìmáàmù màlẹ sheikh abdullahi abdulhamid. Tó jẹ́ kó di mọ̀ pé ọ̀pọ̀ àwọn àáfàá ní ìlú ìlọrin àti ní ìpínlẹ̀ kwara ní gómìnà abdulrahman abdulrazak ni ló ti tọ́jú, ṣùgbọ́n tó ní wọn kì í pariwo ẹ̀ síta ni. Nígbà tó náà sọ̀rọ̀, sheikh muhyiddin salman, ìyẹn ìmáàmù ìlú ọ̀fà ní ìpínlẹ̀ kwara, òun náà tú àṣírí wípé gómìnà kó ipa takuntakun láti rí i pé ìmáàmù àgbà ò kú. Kódà ó jẹ́ kó di mọ̀ pé owó tí gómìnà ná lé orí ìmáàmù àgbà, olówó náà kì í ṣe kékeré, tó sì ní pẹ̀lú gbogbo eléyìí ojú padà tí owó tí ìmáàmù soliu bashir tó sì padà jáde ní ayé.